mo ṣèbà fún Elédùmarè ọba tó tóbi jù tá là bá fi ẹ́ wé ta ló lè bá ẹ dọ́gba kábí yín ò sí àríró àlá àtẹrẹrẹ kárí ayé bàbá tó ń ṣe funfun tó ń jẹ funfun tó ń gbé bí funfun. ìbà yín bàbá Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi èmi lọmọ olómi méjì ọmọ atẹ̀kọ̀mọ́lẹ́kọ̀ọ̀kan ìkan mímu ìkan ìmú ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọmọ àròbí ọmọ àtòrè. ètò yín ètò gbajúmọ̀ òun ni mo tún gbé wá fún yín. ẹ bá mi pe àwọn tí wọn ò sí nítòsí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà ẹ jẹ́ kó máa yé wọn bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà wípé kíni Adédoyin ti gbádùn dé Adédoyin ti gbóyin dé lórí ètò gbajúmọ̀ tọ̀tẹ̀ yìí. ìyàlẹ́nu ńlá ló máa jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn. ẹ bi mí pé kí nìdí nítorí ibi tá a mọ̀ wọ́n mọ́ nítorí ipa tá a mọ̀ tí wọ́n máa ń kó ní gbogbo ìgbà nínú iṣẹ́ tí wọ́n yàn láàyò. òṣèré tíátà ni wọ́n tiwantiwa ni wọ́n àmọ́ ìbéèrè pọ̀ tá a fẹ́ bi wọ́n. a fẹ́ mọ bó tiẹ̀ ṣe bẹ̀rẹ̀ ibi tí wọ́n bá a dé àti ibi tí wọ́n ń gbèrò pé kí Ọlọ́run ọba mi òkè kó gbá wọn dé. ẹni tẹ́ ẹ kọ̀wé pé ká gbé wá sórí ètò ni ẹ wọ̀nà wọn pọ̀ o. ká tó rí wọn pè ká tó rí wọn bá sọ̀rọ̀ àmọ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé wọ́n jẹ́ wa níhò. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò yìí ní kíákíá ẹ̀yin náà mọ̀ pé ní gbogbo ìgbà àìrọ́jọ́ mú solókùn ètò tèní ó kí pọ́pọ́. ó yẹ jẹ́ ká lè jò mí máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò tèní. gbìyànjú àmọ́ àsìkò yẹn tiẹ̀ tún yìí ń bọ̀. ẹ káàbọ̀ sórí ètò gbajúmọ̀. ẹ ṣé mọ́. ẹ kú ọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú. àwọn ará ilé ńkọ́. àlàáfíà. ṣiṣẹ́ ń lọ déédéé. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín nílé báyìí báyìí. ẹ ká sọ ìyá mi àti bàbá mi ọmọ yín ló ń sọ̀rọ̀ Bolanle Ninolowo àtàwọn fans mi àtàwọn ọ̀rẹ́ mi ẹ ká sọ mo kí yín. ọmọ bíbí ìlú wo ni bọ̀dà Bolanle gan? ọmọ ìlú Èkó ni mí mà. Ìkòròdú. ṣé ẹ máa ń lọlé? bẹ́ẹ̀ ni mà. ṣé ẹ lè kíra yín? kí n kíra mi. ẹ kí ara yín. èmi ọmọ Ìkòròdú ọmọ Ẹ̀lúkúmẹ́dẹ́. arúbìnrin bíi ìbálẹ̀ wa kò yẹn náà aṣàlejàjà bí ọmọ tí òróbìnrin rí. àlejàjà ni kì í ṣe aṣàlejẹjẹ. aṣàlejẹjẹ. adúpẹ́pẹ́ tí ẹ gbìyànjú. ẹ ṣé mọ́. bẹ̀rẹ̀ Bolanle àwọn olólùfẹ́ yín lọ́kùnrin lóbìnrin àwọn ni wọ́n ní pé àwọn ń gbádùn àwọn eré tẹ̀ ń kópa nínú ẹ̀ wípé ẹ̀ ń láti wá bá wa lálejò lórí ètò gbajúmọ̀ àwa náà dẹ̀ ní wọ́n ń ṣèyàn bẹ́ẹ̀
tá a bá ti pè wọ́n wọ́n á jẹ́ wa níhò a dúpẹ́ pé a pè yín ẹ dá wa lóhùn. ṣé wọn. tí a bá gba àlejò bíi tiyín báyìí a máa ń fẹ́ mọ bí kékeré wọn bó ṣe lọ a máa ń fẹ́ mọ àwọn iléèwé tí wọ́n lọ kí ni wọ́n lọ kà ní iléèwé gan bó dẹ̀ jẹ́ pé ẹni tó kọ́ṣẹ́ ni iṣẹ́ kí náà kọ́ ẹ jẹ́ a bẹ̀rẹ̀ pẹ̀lú yín àwọn iléèwé lẹ lọ. Primary school tí mo lọ nílùú Èkó is Grace Children's School ní Gbàgádà. Then secondary school in America and university tí mo lọ is called DeVry University ní Chicago. Mo dẹ̀ ní master's degree náà ní Kela Graduate School of Management Chicago ní ẹ̀ náà wà. nílùú ọba lọ́hùn-ún bẹ́ẹ̀ ni mà. ibẹ̀ kásá níbẹ̀ lẹ dàgbà sí. bẹ́ẹ̀ ni mà. ọdún wo lẹ wá padà wálé. ọdún 2010 ni mo padà mọ́. lẹ padà wálé ẹ má bínú èmi kàn ó wù mí kí n bi yín ni ìdí tẹ́ ẹ fi padà wá sílé ṣé ọ̀hún yẹn ṣé ká ní pé ó ti sú mi ọjà ẹjẹ́ máa bọ̀ nílé bàbá mi ni àbí ẹ wo pé àbáwọn òbí ló ní ó yá ètò ọkà náà ti tó máa bọ̀. ìyẹn náà pẹ̀lú bàbá tí mo ní ògbàgbàkúgbà so fúnra wọn náà wọ́n advice mi pé kí n máa bọ̀ nílé àti pé fúnra èmi náà mo nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ wà nǹkan t'Ọlọ́run kọ fún mi nínú àyànmọ́ mi tí mo ní láti ṣe nílùú Nàìjíríà òun lẹ ni mo wá fún. òun lẹ wá fún. bẹ́ẹ̀ni ma. òun ṣeré tíátà òun la mọ̀ yín sí. bẹ́ẹ̀ni. báwo ni ìrìn àjò tíátà báwo ló ṣe bẹ̀rẹ̀. 2010 náà ni mo kọ́ bẹ̀rẹ̀ tí mo wá ìgbà yẹn mo ṣe múvì mi tó jẹ́ tèmi gangan àmọ́ bí Ọlọ́run ṣe fẹ́ ńgbà náà àsìkò tí tó fún mi ńgbà náà ni so mo ṣe yẹn ìgbà tí mo dẹ̀ ṣe tán mo fi theatre lẹ̀ right after that mo wá bẹ̀rẹ̀ record label mi fún àwọn òṣèré tó máa ń ṣorin. tó ń kọrin. right so mo ní àwọn artist bíi mẹ́ta kan tí mo sign sí label yẹn gbà yẹn. kí lorúkọ iléeṣẹ́ yín yẹn. Diesel Music. So I run ibẹ̀ fún ọdún bíi mẹ́ta àtàbọ̀. Right after that ni mo tún padà sí theatre ní 2 years ago. kí ni òǹfà tó fà yín sí di theatre ṣé ká ní pé ìkan nínú àwọn òbí yín ṣé òṣèré ni wọ́n ni àbí wọ́n máa ń kọrin ni àbí ṣé abínibí ni àbí ẹ bá ń lé. Well, fún èmi mo nígbàgbọ́ pé abínibí látọwọ́ Ọlọ́run ni àwọn òbí mi ò kí ń ṣe tíátà àmọ́ mo nígbàgbọ́ pé àyàn ọmọ mi látọwọ́ Ọlọ́run ni. látọwọ́ Ọlọ́run. bẹ́ẹ̀ ni mà. ìhàwó wà ní àwọn òbí yín ìhàwó ni wọ́n kọ sí nígbà tí ẹ sọ fún wọn pé nǹkan báyìí ni mo fẹ́ máa ṣe. gbogbo àwọn tó mọ àwọn òbí mi mọ̀ pé they are very supportive people. Bàbá mi fọwọ́ sí ìyá mi dẹ̀ ṣàdúrà fún mi wọ́n dẹ̀ ń gbàdúrà yẹn fún mi dè ní. bẹ́ẹ̀ ni mà. ọ̀pọ̀lọpọ̀ wa nínò òun ni a mọ̀ yín sí tí ẹ lè sọ fún wa eré tí ẹ kọ́kọ́ kópa nínú ẹ̀ yàtọ̀ sí ìtẹ́lẹ̀ ẹ̀ ṣe ńgbà tẹ́ ẹ dé tí ẹ kọ́kọ́ kópa nínú ẹ̀ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ yín tí wọ́n fi mọ̀ yín. eré yẹn ni Husbands of Lagos. àwọn ọkọ Èkó. ọkọ Èkó bẹ́ẹ̀ ni àwọn tó ṣe eré náà ni Iroko TV produced by Mary Remy so wọ́n pè mí ńgbà náà pé wọ́n fẹ́ ṣe eré yẹn pẹ̀lú àdúrà tí mo dẹ̀ máa ń gbà fọ́lọ́run náà Ọlọ́run gbà fún mi pé wọ́n lò mí nínú ẹ̀ so wọn lọ́lọ́run fi ṣínà fún mi láti fi jẹ́ kí n mọ ẹ̀pọ́n náà mi ni ìgbà tí mo wá tẹ́lẹ̀ náà ọ̀rọ̀ mi dàbí ẹni tó pé tó ń sá fún nǹkan tọ́lọ́run dẹ̀ ń sọ pé ibi tí òun kọ̀nà ẹ̀ sí náà ni so gbogbo nǹkan tí mò ń ṣe fún Olúwa náà ni oore ọ̀fẹ́ mi ni. ọdún wo ni ẹ kópa nínú eré tẹ́ ẹ sọ yìí. This was 2015 January ni ma. ẹ mọ nǹkan tó ṣe bí ẹni ṣe ìyàlẹ́nu fún mi ní bí ẹ ṣe ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ẹ lò rárá ẹ lò tó bí ọdún mélòó ní òkè òkun. Bí almost 20 years ma. bí ogún ọdún. bí ogún ọdún. Yorùbá dẹ̀ tún dán lẹ́nu yín báyìí ṣé ká ní pé lọ́hùn yẹn ṣáwọn òbí yín gbé bẹ̀ pẹ̀lú yín ni. rárá ma. ẹ̀yin lẹ dá wà pẹ̀ fúnra yín. bẹ́ẹ̀ni ma. báwo wá lẹ ṣe àbí 2010 tẹ́ dé yẹn òun lẹ bẹ̀rẹ̀ sí ń kọ́ Yorùbá. no mo ti gbọ́ Yorùbá kí n tó kúrò ní ìlú Èkó tẹ́lẹ̀ and then àwọn òbí mi ọ̀nṣẹ́ tó máa ń bá wa sọ òyìnbó you know especially bàbá tó bí mi lọ́mọ mi sọ fún yín tẹ́lẹ̀ kò ń gbàgbàkúgbà so abínibí ni tiẹ̀ you know and ìgbà tí mo dé ní 2000 tí mo wá mo lọ serve ní ìlú Ìbàdàn ṣe NYSC mi
so ìgbà tí mo dẹ̀ wà ń bẹ̀ fọdún kan mo mọ̀ dúró síbẹ̀ fọdún kan fúnra mi so that màá lè mix pẹ̀lú àwọn èèyàn dáadáa láti pé kí n dẹ̀ ṣe kí n dẹ̀ get better nínú èdè mi. So. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Nino, bí mo ṣe sọ ní ẹ̀kan àwọn olólùfẹ́ yín tí wọ́n fẹ́ kí yín wọ́n wà ńbẹ̀ àwọn tí wọ́n dẹ̀ fẹ́ béèrè ìbéèrè náà àwọn náà wà ńbẹ̀ a wá ya abala yẹn a yà kalẹ̀ fún ẹ̀yin àti wọn òun là ń pè ní ojú abẹ ṣé ó yá ká sọ ojú abẹ ń kó. Bẹ́ẹ̀ ni mà. Ó yá. Orúkọ mi ni Olújùmọ̀ Olújọbí Samuel, Lagos Island ni mo ti ń sọ̀rọ̀. So mo kàn fẹ́ mọ̀ artist àti máa ń wò nínú film every time tó yẹ pé a máa rí ní English film tó ń jẹ́ Ninolowo. So àti máa rí ní English film several times. Mo á gbé ọmọ Yorùbá ni orúkọ ẹ̀ ó sound Yorùbá. Kí ló dé tó yẹ pé àkírí nínú àwọn Yorùbá film tó yẹ pé English film nìkan la máa ti ń rí. So dẹ̀ máa ń dùn àgbé ọmọ Yorùbá tó wà òkè bẹ́ẹ̀ tó mọ eré ṣe a máa ń rí dáadáa àti bí participation ní English film tí a máa ń rí. Wá yà wá lẹ́nu pé kò ń show ní Yorùbá film. Ṣé kò láìkì Yorùbá ni àbí kò láìkì ibi tán bí sí ni? Ó yẹ ìṣàlàyé fún wọn. Ní àkọ́kọ́ gbogbo ìgbésẹ̀ tí bá gbé ní ayé mi máa ń fi Ọlọ́run síwájú mi kì í rìn lásán without ògo Ọlọ́run so ìgbà tí màá kọ́kọ́ dé ibi tọ́lọ́run darí mi sí ní English film àmọ́ bó ṣe máa ń wà nínú mi pé mo láti ṣe Yorùbá mo dé Nàìjíríà náà kò ń ṣe pé mo mẹ́ni kankan ṣọ́rọ̀ mi mo ní láti rìn láti bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ débi tí mo wà ní tí ìbá kí n ṣe Yorùbá film mi ní mọ àwọn bọ̀dà Báyọ̀ Tìjání Múyìwá Adémọ́lá Ẹniọlá Hafiz àwọn tó ti mú mi bí àbúrò ń sìn tó jẹ́ pé at least mo ní bí 10 movie mẹ́wàá. Ẹ ti bá wọn ṣe. Bẹ́ẹ̀ ni tó jẹ́ Yorùbá orúkọ wọn gan wà lórí mi bí ṣe jókòó yìí. Ẹ dárúkọ fún. Ọ̀dàlẹ̀ ìkan wà pẹ̀lú Ọ̀dàlẹ̀ pẹ̀lú Bímbọ́ Ọ̀ṣìn mo ní Ẹ̀rí Ìfẹ́ pẹ̀lú Fẹ́mi Adébáyọ̀ Ibrahim Chatta mo ní Ìjà Ẹkùn pẹ̀lú Múyìwá Adémọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni mà. So but ní ọdún tí a wà yìí one of my nǹkan tí mo fẹ́ ṣe tó jù ni pé kí n ṣe Yorùbá film púpọ̀ náà because ó wà more important sí mi gan pé ìbílẹ̀ ibi tí mo jẹ́ ju English tí mo ń ṣe lọ. Ẹ jẹ́ àtúpadà sí ìlú àbẹ̀. Ní Nkiru mo ń sọ̀rọ̀ láti Lagos Island mo fẹ́ kí actor wa Ninolowo Ọlọ́run á máa ràn ẹ́ lọ́wọ́ we really appreciate your good work and God will definitely elevate you. Thank you. Àmín. Bọ̀dà Ninolowo Ma. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹ tẹ̀ jẹ́ nǹkan bí ṣé ìyàwó ti wà nílé? Well ọ̀rọ̀ lálẹ́ bí mi yẹn mo ti bímọ méjì sí America fún ẹni tí mo nígbàgbọ́ pé màá fẹ́ àmọ́ Ọlọ́run ò kọ bẹ́ẹ̀ fún wa. Ọlọ́run ò kọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni bó àjọ ní ọmọ méjì. Ní ìtẹ̀ tí wàá dé yìí bẹ́ẹ̀ ẹni tí mi ń wò lọ́ọ̀kan mi ẹ dá lọ́mọ ọkùnrin ẹ sì gbọ̀nlẹ̀ báwo lẹ ṣe ń ṣe gan tí wàhálà obìnrin torí mo mọ̀ nígbà ní ṣáwọn obìnrin máa ń wá àdàbẹ̀ nípa àrọ̀rọ̀ sọ àmọ́ pé wọ́n máa wá lọ́tún lọ́sì àmọ́ báwo lẹ ṣe ń ṣe tí gbogbo ẹ̀ fi ń jẹun ní ìwọ̀tún ìwọ̀sì. Mo jẹ́ nìkan tí mo nígbàgbọ́ pé àyè tí wọ́n bá gbà fúnra ẹ̀ àti nǹkan tí wọ́n bá fà ilẹ̀ fún ló ń ṣẹlẹ̀. Mo nífẹ̀ẹ́ àwọn fans mi lọ́pọ̀lọpọ̀ àmọ́ iṣẹ́ tí Ọlọ́run gbé fún mi àti pé òye àtẹ̀bùn tí Ọlọ́run fún mi òun ni mo fi ń rìn so òye yẹn náà ló ń bá mi láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tí mo fi ń ga tí mo dẹ̀ rí bí ṣe tí mi ń ṣiṣẹ́ so lọ́rọ̀ obìnrin dé Ọlọ́run ọba náà ló ń bá mi tó mo jẹ́ nítorí pé mo wà very focused so that is. Níbi tí ẹ ti wá lọ́hùn irú iṣẹ́ tẹ̀yàn láàyò yìí wọ́n ń ṣe níbẹ̀ tó dẹ̀ ranlẹ̀ gidi gan ni irú àwọn ìyàtọ̀ wo lẹ rò pé ó wà láàrin tọ̀hún àti tibí ìyẹn ìkíní ìkejì ṣé a ti débẹ̀ ní ìdí iṣẹ́ yìí. Tàkọ́kọ́ ìyàtọ̀ wà nítorí pé kí ni ibi ọ̀tọ̀ọ̀tọ̀ méjì là ń sọ
kò sí bá ifẹ́ ṣe tá fẹ́ dàbí wọn kò sí bọ́ ìmáa ṣe tó máa dàbí àwa culture wa yàtọ̀ àmọ́ èkejì ní pé ṣé a ti débẹ̀ ibo níbẹ̀ ilẹ̀ lérí kò sí nǹkan tí máa ń bíyàn nìyẹn tó máa ní adókè òkè dà ọlọ́run ló lókè there is no end akọ̀mọ̀ máa grow náà ni lójoojúmọ́ so èyí tá a bá lè ṣe ní best wa la máa ṣe ọlọ́run bá ló ní ìyókù ẹni tó bá ti débẹ̀ ni ò níbi tó ń lọ mọ́. níbi tó ń lọ mọ́ ṣe Nino àwọn kí ni nǹkan tẹ́ máa ń wò kí ẹ tó gbà láti kópa nínú eré. ní tòótọ́ bóyá nísìn ni máa bẹ̀rẹ̀ sí máa wo pé kí ni àwọn ọmọ fẹ́ bá ṣe eré àbí báyìí àmọ́ nígbà tí máa bẹ̀rẹ̀ mo jẹ́ nítorí pé mo nígbàgbọ́ nínú Ọlọ́run gan and ibi tí mo wà lénìí oore ọ̀fẹ́ ni mi ì lè bẹ Ọlọ́run fún oúnjẹ kí wọ́n sọ fún pé rice ni mo fẹ́ àbẹ̀wà so nígbà tí máa bẹ̀rẹ̀ àdúrà mi láàárọ̀ ni pé ìwọ ló máa pèsè fún mi tí director bá pè mí àbí producer bá pè mí mi ì lè béèrè ipe tá mo fẹ́ bá ṣiṣẹ́ Ọlọ́run bá nìkan náà máa wò pé o ṣe tí wọ́n dẹ̀ ti dé lálẹ́ màá tún dúpẹ́ tó bá tún dàárọ̀ ọjọ́ kejì wọ́n á tún pè mí bí ṣe débi tí mo wà lénìí náà nìyẹn. àmọ́ nísìnyí ńkọ́. nísìnyí náà nǹkan tí ó wà important fún mi ni pé àwọn tó wà lẹ́yìn mi yàtọ̀ sáwọn tó wà níwájú mi ipe ibi tọ́lọ́run ti gbé mi dé báwo ni màá ṣe gbé wọn báwo la ṣe máa ṣe so mi dẹ̀ nígbàgbọ́ pé oore mi wà lọ́wọ́ èèyàn àfọlọ́wọ̀n ọba iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ ayé ni ẹni tí ó bá lè mátẹ́gùn kò lè mọ bí tó bá máa là nínú ẹ̀ ìdí ni pé ẹni tí ẹ bá wo orin mo sọ pé mo ti ní record label rí nǹkan tí ó yàtọ̀ táwọn tí ó yé àwọn èèyàn púpọ̀ ni pé iṣẹ́ yìí ọ̀hún kì í wéèyàn ńlẹ̀ ọ̀hún ní gbẹ́nìkan gẹ̀ ní gbẹ́nìkan sílẹ̀ Ọlọ́run bá ló mọ ẹni tó fẹ́ gbé orí fún at any given time so àdúrà tí mo ní pé ìwọ Ọlọ́run ibi tó rí bá wà ni kò darí mi sí so mi níwò pé o Adébáyọ̀ ti bá níní ẹni tó tóbi ní industry ni mi kí ẹ̀ kí wọ́n wò pé bóyá Túndé ni òun ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni mi mọ orí tọ́lọ́run fẹ́ ṣe fún olúkálùkù so ire Ọlọ́run ni máa ń bẹ̀ fúnṣẹ́ so ire yẹn àti procedure yẹn ló gbé mi débi tí mo wà yìí bẹ́ẹ̀ ni mà. nínú gbogbo àwọn tí wọ́n ti wà ní iwájú yín tí wọ́n ń ṣe iṣẹ́ tẹ́ yàn láàyò yìí àwọn wo ni ẹ máa ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. ọ̀pọ̀ iṣẹ́ yìí ẹni tó bá lọ ló mọ̀ ẹni tó bá jíyàn lénìí kò ń ṣe pọ́n gbé fún wàhálà ni àti iṣẹ́ àwọn màmá mi dé máa ń sọ wọn ní bí kìràkìtà ọ̀dọ́ la ká ṣiṣẹ́ bí ẹrú òdà nǹkan bí òun ṣe lè dùn wá so gbogbo àwọn tó wà ń bẹ̀ ṣíwájú mi gbogbo wọn ni máa ń mú bí ẹ̀gbọ́n pẹ̀lú èyí tí mo jù lọ náà ìpè nǹkan tó táyé lè fi mọ̀ ẹ wo bí Nàìjíríà ṣe tóbi tó ẹ wo bí Yorùbá bá yẹ pọ̀ tó ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe ká wá wò pé Ọlọ́run yọ ẹni síta ṣọ́ mi so for that alone máa ń wò pé ẹni tí tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí báwo yìí fẹ́ mọ̀ so anybody tó bá ti ṣe oríire tọ́lọ́ máa ti yọ bí mo fẹ́ bá tó and àwọn tó bá wà lẹ́yìn náà tó lọ́wọ́ àwọn lẹ́yìn tọrọ lọ́wọ́ Ọlọ́run bí bá ṣe lè ṣe fáwọn náà bí mi ṣe máa ń ro tèmi. mo mọ̀ pé àwọn tí ẹ ti bá kópa nínú eré wọ́n ti pọ̀ lọ́kùnrin lóbìnrin àmọ́ ṣé ẹnì kọ̀ọ̀kan wà yálà ọkùnrin ni àbí obìnrin tó wù yín láti bá kópa nínú eré àmọ́ tí àǹfààní ò tí yọ. ní ọkùnrin Ọdúnládé Adékọ́lá bí ẹ̀ẹ̀mejì ló yẹ ká ti jọ ṣiṣẹ́ àmọ́ schedules ó mix up Ibrahim Chata mo ti bá ṣiṣẹ́ kan bọ̀ àti ìjọ àjọ lórí iṣẹ́ kan náà bọ̀ àjọ wà. ẹjọ́ wa pọ̀. but àǹfààní tọ́lọ́run ti ṣe fún mi ní last week ní ti Adédèjì Lateef with fantastic actor mo mọ̀ báyìí sọ Yorùbá dáadáa but àwọn mẹ́ta yẹn ní generation tèmi
tí bá pàdé ra mi níbi tí Múyìwá wà àbí ibi tí bàbá Jídé kò sọ wá máa ń wò pé Ọlọ́run orí ńlá lélẹ̀ ṣọ́ọ̀ mi tó ti bá ríra mi pẹ̀lú wọn máa ń fi ń dúpẹ́ ni àmọ́ àwọn tó pé wọ́n wà ní generation yìí tó pé ó wà ń bẹ̀ àwọn ni máa ń tù wí pé mo fẹ́ bá àwọn pípọ̀ yìí ṣiṣẹ́. lóbìnrin ńkọ́. lóbìnrin mi ti bá Fúnkẹ́ Akíndélé ṣiṣẹ́ Ọlọ́run ti ṣe ọ̀pọ̀lọpọ̀ fún mi tó yẹ pé àwọn tí mo ti bá ṣiṣẹ́ gan wọn ló ń kà so bọ̀ Fúnkẹ́ èmi àti ẹ̀ ò tí ì ṣiṣẹ́ tatu ni mi tẹ̀lé o àmọ́ mi kì í jí láàárọ̀ kí ní ẹni tí mo fẹ́ bá iṣẹ́ nì ẹni tọ́lọ́run bá ṣàtìsí oore sí atẹ́gùn á gbé mi débi tí mò ń lọ. atẹ́gùn ni bẹ́ẹ̀ni ma. adúpẹ́ lọ́dọ̀ lọ. gbogbo ẹ̀yin olólùfẹ́ Nino bọ̀dá Bolanle Ninolowo ṣé yìí ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n èmi lérò pé wọ́n dá yín lóhùn bí ẹ ṣe fẹ́ ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn yẹn ní ojú amóhùnmáwòrán yín báyìí ẹ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ mo mọ̀ pé kò ní jẹ́ ẹ̀kan tí ẹ máa wá sórí ètò yìí nìyí èyí tó já sí pé tá a bá tún pè yín ẹ jẹ́ wa níhò. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. torí mo lọ́lọ́run mi ò ní tẹ́ńṣọ̀n ayọ̀ mi ti pọ̀pọ̀pọ̀ ó pọ̀ èmi ọmọ yín náà ní Esther Ìgbẹ́kẹ̀lé mo ní kí n sọ fún yín pé Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ ẹ má gbé kúrò ńbẹ̀ o ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fúnni lóye ni àwọn èèyàn ńlá láti fẹ́ mọ̀ ẹ máa rí lórí ètò yìí èmi gan máa ń wò ẹ̀yin náà ẹ máa wò ó. ó ní abala kan tá a gbé kalẹ̀ ní pàápàá fún àwọn ọmọ ilẹ̀ wa àwọn ọmọ ìyá wa àwọn ọmọ káàárọ̀ òjíire tí wọ́n wà lórílẹ̀‐èdè yìí àti àwọn tí wọ́n wà ní òkèèrè nítorí èròǹgbà tiwa òun ni pé a fẹ́ kí àṣà ìṣe àti èdè Yorùbá a fẹ́ kó parẹ́ a wá dìídì gbé abala kan kalẹ̀ tá a fi máa dára wa lẹ́kọ̀ọ́ nítorí ẹni tó bá gbàgbé ilé ó dàbí pé wọ́n ní ó so àpò ìyà ó so kọ́ ni a dẹ̀ fẹ́ kí rẹ̀ kó ṣẹlẹ̀ abala tá a fẹ́ wọ̀ yìí nínú òun là ń pè ní abala ṣó láyà ẹ jẹ́ ń bi yín ṣé ẹ láyà. àyà mi rí. ṣé ṣó kì í síbẹ̀. ọmọ ọkọ ni mí. ọmọ ọkọ ni bẹ́ẹ̀ ni èmi náà rí bẹ́ẹ̀ ẹ wo ṣùkú tó wà níwájú àwa méjèèjì ìbéèrè 10 òun ni ó wà nínú ẹ̀ 3 lẹ láǹfààní àti mú tẹ́ bá ti mú ẹ kó fún èmi kémi kà ó yá ẹ mú béèrè yín. Olúwa má fọmọ rẹ sílẹ̀. Àmín. èmi ìdí méjì. ìbéèrè 10 tó jẹ́ àkọ́kọ́ Ọlọ́bàtálá ni baba Ṣóyọ̀ọ́yè olórìṣà oko ni baba Ọ̀pádọ̀tun eléégún ni wọ́n ń bọ nílé Ọ̀jẹ́túndé kí ni baba Ọ̀pẹ́ládé. tí àwọn tí wọ́n bá ń lo ọ̀pẹ̀lẹ̀ àwọn wo ni wọ́n máa ń lo ọ̀pẹ̀lẹ̀. kí ló ń jọ pẹ̀lẹ̀. ibẹ̀ wá ní báyìí ní ìsinmi nǹkan tó bá mú mi sọ nǹkan tí ń jẹ́ ọ̀pẹ̀lẹ̀ fún yín ẹ ti gbà á nìyẹn. ọ̀pẹ̀lẹ̀ jẹ́ nǹkan tí àwọn bàbá wa àwọn kan tí àwọn olóòṣà kan àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ kan tí wọ́n máa ń lò láti fi bá Ọlọ́run sọ̀rọ̀ láti fi béèrè àwọn nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run. àwọn babaláwo. Kí ni wọ́n máa ń pè wọ́n. àwọn tó máa ń tẹ̀fá. àwọn onífá. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. so mo gbà. ẹ gbà. àwọn. sorry. àgbà. àgbà ẹ dẹ̀ fẹ́ kínú bí mi ẹ fẹ́ kínú bí mi ẹ gbìyànjú. ìbéèrè 7 tó jẹ́ ìkejì orúkọ àmútọ̀runwá ni Òjó àti Àìná ṣùgbọ́n kí ni ìyàtọ̀ àwọn méjèèjì. ìkan ọkùnrin ìkan obìnrin. èwo lọkùnrin èwo lóbìnrin. Òjó lọkùnrin Àìná lóbìnrin.
mo sọ fún yín mo gbéjà wá ni. ẹ gbé wá ni díẹ̀. èmi náà rí ìbéèrè kẹta tó jẹ́ ìkẹta ọwọ́ tí elébìrìkìtì bá fi dà á sódò ní fi ń fà á mọ́ra kí ni elébìrìkìtì. ọwọ́ tí elébìrìkìtì bá fi dà sódò òun náà ló fi ń fà padà kí ni elébìrìkìtì. fisherman ẹni tó mú ẹja. kí ni elébìrìkìtì. kí ni tó fi ń mẹ́ja yẹn. net. kí náà fi ń mú. ẹja ló fi ń mú. ẹja. bẹ́ẹ̀ ni àwọn ẹja àwọn yẹn èyí tẹ̀yìn olóyìnbó ń pè ní net. exactly. òun ni elébìrìkìtì. mo gbà. ẹ gbà mí mo tọ́ yín sọ́nà ẹ má lẹ gbà ìgbéraga fẹ́ dé Nino mi tiẹ̀ ní gbà. ẹ mọ nǹkan tí ó wú mi lórí nípa yín bóyá ẹ̀yin tí ẹ̀kọ́ ni ká dúpẹ́ lọ́wọ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn òbí yín tí wọn ò jẹ́ kẹ́ ẹ gbàgbé àṣà ìṣe àti èdè Yorùbá nǹkan tá a torí ẹ̀ gbé abala yìí kalẹ̀ gangan nìyẹn nítorí pé Nino ṣó tiẹ̀ ṣó lè ṣeé ṣe kí ẹ̀yin tí ẹ̀ kì í ṣe òyìnbó kẹ́ ẹ gbóyìnbó jó òyìnbó lọ. rárá ma. kò lè ṣeé ṣe. bẹ́ẹ̀ni. àmọ́ èdè yín yìí téèyàn kan bá dé tó bá ní kíní kan ẹni pé ọmọ báyìí lèmi náà mọ nǹkan tí mò ń sọ ṣé mo pé ìwúrí ni. bẹ́ẹ̀ni. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run inú mi dùn wípé ẹ gbìyànjú gbogbo ìta sọ yìí nísìn àwọn kan náà wọ́n bẹ̀rẹ̀ sí ni máa mú lò báyìí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá wá dé ní gbogbo nǹkan tẹ́ ẹ bá ń ṣe ẹ jọ̀ọ́ ṣe rí àṣà ìṣe àti èdè wa yìí ẹ má jẹ́ kó bàjẹ́ kò dẹ̀ ní bàjẹ́ lórí yín kò ní bàjẹ́ lórí tèmi náà Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Nínú tẹ́ ẹ bá sí ní oko iṣẹ́ kí lẹ máa ń fẹ́ràn àti ṣe. kí n bá Ọlọ́run sọ̀rọ̀ ni. ṣé ẹ̀ ń gbèrò láti di bóyá àlùfáà ni àbí kẹ́ ẹ dá lè jọ sílẹ̀ ni àbí ṣé irú nǹkan bẹ́ẹ̀ ó ti ń wà lọ́kàn yẹn ni. rárá àmọ́ Ọlọ́run nìkan ni mo ní nínú ogun wọn tí bá ń ṣe so tí bá ṣiṣẹ́ nǹkan púpọ̀ wà láti mọ̀ nípa Ọlọ́run ààyè ni òun gbà wá pẹ̀lú tó bá gbà láyé á máa fàní tó wà ń bẹ̀ so iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe ó máa ń take time mi gan so any little time tí bá ní lẹ́kọ̀ọ̀kan tí bá ní Ọlọ́run ọba lónìí láàyè yẹn. ṣé ẹ tún fẹ́ràn orin láti máa gbọ́ orin. mo like orin náà dáadáa but àwọn orin tí mo like irú èmi ṣe I'm a fan nice ni mi ẹ mọ lórin nice ó jẹ́ nǹkan tó jẹ́ pé mo gbádùn orin ẹ̀ gan kò sí nǹkan tó lè kọ tí mi kì í rà nítorí pé kí ni ọ̀rọ̀ òye ó máa ń wà nínú orin ẹ̀ àtẹ̀kọ́ tí máa ń kọ́ so nǹkan tí ó bá lè kọ́ mi lẹ́kọ̀ọ́ mi ní time ẹ̀. agbọ́ yẹn ṣé tún nífẹ̀ẹ́ láti máa jó náà. mi mọ̀ ọjọ́ bẹ́ẹ̀ rárá mo mọ̀ act ṣá mi mọ̀ ọjọ́. ẹ ṣáà lè pàṣẹ díẹ̀ kẹ́ pàṣẹ fún. mo ti jó ṣọ́ọ̀kì fún yín lẹ́ẹ̀kan yẹn mo ti fi wọ̀ yín wẹ́yìn lọ. èmi tún fẹ́ kẹ́ tún wá kọ́ mi sí nítorí abala Gbajúmọ̀ ń jó òun ló kàn báyìí ní bí ìṣẹ́jú díẹ̀ ẹ jẹ́ kémi àti yín ká fi síwájú ó yẹ gbóhùn sókè lọ.
ẹ̀ bọ́ ṣe ń kọ́lẹ̀ ń bá wọn kọ́. No, mi kì í fi náà ṣe rò. Tí n bá ní kí n máa bi yín pé ta lẹni tó kọ orin yẹn á dàbí ẹni pé àmọ́ pé lólùfẹ́ yín ni wọ́n torí ṣe lẹ́ ń bá wọn kọ́ àmọ́ kí ni wọ́n pe àkọlé àwo yẹn. Kílẹ̀ bí mà. Kí ni wọ́n pe àkọlé àwo yẹn. Àkọlé àwo. Bẹ́ẹ̀ ni ìtẹ̀yìn olóyìnbó ń pè ní title. Gbàmúgbàmù jìgìjìgì. Bẹ́ẹ̀ ni tèmi yé mi. Bẹ́ẹ̀ ni. Èyí tá a jó tán sí yẹn gbàmúgbàmù àmọ́ àwo yẹn kí ni wọ́n pè. Tradition. Bẹ́ẹ̀ ni ẹ nífẹ̀ẹ́ wọn lóòótọ́. Nínú ilé tiwa tó lọ a dúpẹ́ pé a pè yín ẹ jẹ́ wa níhò lágbára Ọlọ́run ẹ ní ṣìṣe ẹ ní ṣìrìn ẹ ní ṣìlẹ̀tẹ̀ Ọlọ́run á túbọ̀ máa gbé ọwọ́ yín á túbọ̀ máa gbé sókè. Láti ọ̀dọ̀ olóòtú àgbà yẹn ètò gbajúmọ̀ wọ́n ní pé ká fún yín ní ẹ̀bùn yín ìyẹn ní kọ́kọ́ ẹ̀bùn tún wá láti iléeṣẹ́ MTN wọ́n láwọn nífẹ̀ẹ́ yín wípé ká fún yín tẹ́ bá ti wá sórí ètò wọ́n fẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ ṣé gan-an Gbajúmọ̀ iléeṣẹ́ yín ò ní jóná mo dúpẹ́ lọ́wọ́ yín pé kẹ́ pè mí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pé fún mi lálàáfíà láti dá yín lóhùn ẹ ṣé gan-an iléeṣẹ́ MTN ẹ ṣé gan-an ẹ̀bùn ńlá lélẹ́yìn èmi nìkan tán ẹ ṣé gan-an iléeṣẹ́ yín ò ní jóná nẹ́tíwọ̀kì yín ò ní hang o ẹ ṣé gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín. mo fẹ́ kẹ́ gba àwọn olólùfẹ́ yín tí wọ́n nípa àwọn tí wọ́n ń wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe mo fẹ́ kẹ́ gbà wọ́n nímọ̀ràn nílé. Fún àwọn tí ó ń wò mí nílé àwọn tí tó support mi àwọn tó nífẹ̀ẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run ọba lójú ni ní gbogbo nǹkan kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ sẹ́dá nílé ayé tọ́lọ́run ò mọ̀ lọ́wọ́ sí tọ́lọ́run ò mọ̀ pa àmọ́ ìlà tó bá nígbàgbọ́ tó bá dẹ̀ múṣẹ́ kárakára kò síbi tí ó lè dé ọ̀nà olórúkálùkù máa gbà nílé ayé àti ìyàn látọwọ́ Ọlọ́run gbogbo ìṣe tó bá dẹ̀ ṣẹ̀dá àkọ́gbọ́n ni kò sí nǹkan tá a mú wá sáyé tá a mú lọ sọ́run kí gbogbo àkàgbà fọlọ́run ká dẹ̀ ṣe tá a bá lè ṣe ká dẹ̀ nífẹ̀ẹ́ ra wa ká dẹ̀ rọra lọ́wọ́ àyàn ọmọ olúkálùkù ọ̀tọ̀ ni àmọ́ together gbogbo àjùmọ̀dé ibi tá à ń lágbára ọgbọ́n Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín. ẹ̀yin olólùfẹ́ ètò gbajúmọ̀ ilé tiwa tó lọ báyìí ẹ jẹ́ kí n mú díẹ̀ nínú nǹkan tí bọ̀dà Bolanle Ninolowo tí wọ́n fi gbà wá níyànjú wípé ní gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe nílé ayé ẹ jẹ́ ká fi ti Ọlọ́run Elédùmarè ká kọ́kọ́ fi síwájú lẹ́yìn yẹn ẹ jẹ́ ká wá wò lọ́kàn wá pé ṣé nǹkan tá a fẹ́ ṣe nìyí ká wá tẹra mọ́ ká tẹpá mọ́ kí ó bá lè gbé wa débi ibi tó dáa ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ìfẹ́ ó borí gbogbo nǹkan eléyìí sọ yìí èyí ṣe yìí ọmọ ìlú yìí ni ẹ jẹ́ ká ṣera wa lẹ́yọ kan pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ìlú wa ìlú Nàìjíríà yìí kò ní dàrú tá a bá ṣe ń lọ a máa lọ rí a máa bọ̀ rí àní jáde lékú lọ́wọ́ àní jáde lárùn lọ́wọ́ èmi ọmọ yín olólùfẹ́ yín Adédoyin Kúkọ̀yí mo fẹ́ máa fi àsìkò yìí dágbére pé láyọ̀.